kò ń sọ̀rọ̀ àwàdà o. Nínú ọkùnrin àti obìnrin ta gangan lẹ́yìn rò pé òun Lesu. Sọ́kùnrin Lesu ní àbóbìnrin. Irú àwọn ìṣẹ̀lẹ̀ wo lẹ́yìn rò pé máa ń ṣẹlẹ̀ tí ó mọ̀ kí àwọn olórí ẹbí látòrí olórí ẹbí ẹ̀gbọ́n àbúrò nídìílé ọkọ tí ó fi wá máa bẹ ìyàwó. Ṣé rí bíbẹ̀ wá yẹn gangan kọ́ ló wá máa mọ̀ tí bẹ́ẹ̀ yẹn gangan kọ́ ló máa ń tírígà mi o. Àwọn tí nǹkan ti ṣẹlẹ̀ sí wọ́n ti máa wo ibi tí mò ń bọ́rọ̀ bọ̀. Dírámà tán máa ti ẹ̀ gangan ni máa ń ṣe mí bákan. Àwọn ẹbí ọkọ àwọn ó ti wá sitting room. Àbí kó yẹ pé ìjọ wọn wọlé bọ́n ṣe ń wọlé dé. Bẹ́ẹ̀ ni ìyàwó pàdé. Dádì àlejò ńlá wọn mọ̀ gbà yìí. Dádì ẹ kú ọjọ́ mẹ́ta ṣé kò sí? Bá wẹ́kọ̀mù wọn tán. Dádì kí lẹ fẹ́ jẹ? Dádì ìtọ̀ mi wá. Ẹ sọ fún wa pé dádì ń bọ̀. Yá kàn rí mọ́lẹ̀ bí ẹṣin tán design. Bàbá wa ní irọ́ aya mi yóò dáa fún ọ inú ẹ̀ ó dùn kálẹ̀. N gbọ́dọ̀ jẹ nǹkan kan báyìí. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá. Jókòó. Wọ́n wá bẹ̀rẹ̀ àwọn àdúrà. Àfi bí a ti pàkó eégún ìlú Ìbàdàn. Ọmọ ẹgbọ́ yóò dáa fún ọ o. Ó jèrè àwọn ọmọ rẹ. Nǹkan ò ní sí ọ kò sì ní sẹ́mi rẹ. Ọmọ olójú kàńtà kan ní ìlọ sí ọ. Gbà mo wá gbọ́ ọ̀rọ̀ inú mo bínú. Mo jáde mo ṣe ń jàjẹ́ tí mo jájẹ́. Mo dúnkùkù mo jẹ lẹ́sẹ̀. Bó bá ti a ṣerú nǹkan bá òun ní bí èèyàn ṣe ṣe. Yàrá ni my dear. Bọ́ kí ló ṣẹlẹ̀ láàrin wa àti olórí ẹbí òde sàn kọ́kọ́ fún mi. Àwọn àbúrò ọkọ wà ń bẹ̀, àwọn ẹ̀gbọ́n ọkọ wà ń bẹ̀. Olórí ẹbí ní pẹ́pẹ́sẹ́ o, òun àtọmọ kan làwọn jọ ṣe eré kan. Lọ́wọ́ á já sí oyún. Ọwọ́ àánú wọn mọ bó wọ́n ṣe sọ fún ọ. Àyà rẹ̀ ń jẹ́ ọkàn tí ẹ̀ náà balẹ̀ ọkàn ìjókòó báyìí ni o. Mo ti sọ àwọn ọ̀rọ̀ ọkọ̀ bá kún pé mo bú mo ná mọ́ lálẹ́ ẹ̀. Àmọ́ mo wá fẹ́ kọ́ ọmọ kankan aya mi. Ìyàwó ti mọ̀ sí rẹ̀. Ẹgbọ́dọ̀ di ìṣíjú ọlá. Ṣé ìtọ́ nìkan tó lórí ẹbí ń sọ? Aya mi ò ní rọ́rùn ẹkún. Ìbànújẹ́ ò ní dé bọ́. Nǹkan ẹni di méjì kì í ó bí yẹn o. Àti pọ́mọ tí ìyàwó tí ó fún lóyún tẹ̀tẹ̀ fẹ́ bí kò lè tó àwọn tí wọ́n ti bí o. Ọlọ́run jẹ gbogbo yín ó jèrè ọmọ. Mo wá sọ fún un. Mo lọ́mọ lágbà lọ́wọ́ rẹ̀. Torí ìyàwó ilé rẹ ọmọ dáadáa ni sí mi kì í sọmọ kan tẹ́ ọkàn máa fi tẹ́ ọ máa pín fẹ́ láàrin méjèèjì. Ìyàwó jù àmì bí títí ń gáàsì àdọ̀gbọ̀nsẹ̀ àkànní kọ́lọ̀ múyàwó wa nù. Wọ́n ti kọ́ ní gbogbo ohun tí ó ṣe yọkàn jí bí orúnkún méjèèjì kúnlẹ̀ ọ̀yá dì má wo bí nílé tí a kò sáyé kíyàwó kan máa gùn ìyálé rẹ̀ gàràgàrà. Ìyá rẹ ni àkàrígbọ̀ bá máa ju kékeré lọ olórí rẹ mọ̀ ní í ṣe. Mọ́ gùn gàràgàrà bọ́ bá fẹ́ rí bí inú mi o. Èmi ló lórí ẹbí yìí tí ń bá sì pa láṣẹ ni ó múlẹ̀. Ó yá fàyàwó rẹ mọ́ra. Dádì Rẹ́mi àti dádì Báyọ̀ wá ti jà sákàlẹ̀ eléyìí.